Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọpẹ́ ni fún Ọlọ́run, èyí ni fún àlékún ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run fún òjíṣẹ́ ńlá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Èyí tí ó mú mi wá sí orí ẹ̀rọ ayélujára lásìkò yìí ni ọ̀rọ̀ tí ó ń lọ tó gbàgbóró kan lásìkò yìí nípa gbólóhùn àwọn àfáà lọ ganu. Èmi ò bú ẹni tí ó sọ bẹ́ẹ̀. Tá a bá kíyèsí ẹni tó sọ̀rọ̀ yìí, a rí pé nínú orí bí nǹkan bá ti rí mo bẹ lọ́hùn pé ni mo fẹ́ máa sọ ọ́. Ọlọ́run méjì àṣìṣọ ò máa kọ́ àmọ́ sí o. Ẹni tó sọ̀rọ̀ yìí kò nífẹ̀ẹ́ kéèyàn liability ó kórìíra rẹ̀ pọ̀, kéèyàn ká jókòó yà kalẹ̀ kó máa jẹun ajígbọ́n ni. Aláàjì ti kórìíra rẹ̀ ti pẹ́ nínú ìṣesí tẹ́ ẹ bá kíyèsí. Ẹ rí pé nínú ọ̀rọ̀ gan-an ni máa ń sọ tẹ́ ẹ bá kíyèsí dáadáa. Tẹ́ ẹ bá kọ́ wo ìjókòó orú ẹ̀ka tó wáyé rí bóyá bí òkú ọ̀kan nínú àwọn onífújì ni. Nítorí pé àwọn àfáà wọ́n tẹ́ aṣọ máa gbowó lẹ̀. Ó ní ẹjọ́ ẹ̀yin àfáà wa. Ọlọ́run ti rọ kálukú lọ́rọ̀, wáàsí ni kẹ́ ẹ ṣe fún wa. Ọláwùjọ àwọn táwọn jẹ́ onífújì gan dàrú, ó ní ẹ ṣe wáàsí fún wa. Kẹ́ ẹ jẹ́ kí kálukú ọmọ ààyè rẹ̀ kọ́kàn àwọ̀ gbọ̀n jìnnìjìnnì. Láti pé n tó béèrè lọ́wọ́ yín jọ̀ náà nù. Síbẹ̀ náà mo ní gbogbo ẹ̀ padà já sí ẹ bá wo kíní fídíò yẹn, torí mi máa wo ọ̀rọ̀ àwọn àfáà púpọ̀. Sábà ní wá nǹkan ìbí ọjà sí káyìn náà nù. Èmi máa ń kíyèsí aláàjì púpọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí máa ń sọ. Ẹ̀rí kókó rira kéèyàn kan jókòó kalẹ̀ kó pé òun náà ń ṣiṣẹ́ yàtọ̀ sí eré fújì tí ń ṣe. Ó ní ọ̀pọ̀lọpọ̀ bísínẹ́sì míì torí nǹkan bá ń kéé pamọ́ nílùú wa Nàìjíríà tá a wà yìí. Ọ̀pọ̀lọpọ̀ àfáà ti sọ iṣẹ́ àfáà di nǹkan oúnjẹ. Bákan máa tá a bá ti ráwọn èèyàn tàbí a lọ bí súnà ọmọ kan a sọ di àfi ká sọ àdùn gbèsè ń bẹ. Gbogbo eléyìí èsè ní ẹ̀fín dá àfáà mọ́. Ẹnu mi gbà torí alhamdulillah gbogbo wa náà là ń kọ́ máa ń kéwú tá a já àfáà. Ṣùgbọ́n síbẹ̀ náà kì í ṣe bísínẹ́sì mẹ́rin márùn-ún làwọn gan ní táwa náà tó ń ṣe. Lórí kẹ́ni tí ò bá tó nǹkan kan wọ́n mẹ́lẹ̀ sí fáàrí tí ò wúlò níwájú èèyàn ni kì í ṣe torí nǹkan méjì. Àwọn àfáà ó yẹ ká lọ yí padà, ó yẹ ká rọ̀rọ̀ sí ìpèníjà, ó yẹ ká rí ní ìpèníjà. Àwọn tí ń bá wí kì í ṣe àwọn àfáà àti ẹ̀ gidi. Sọ́dọ̀ bàbá wa Farouk Al-Miskinu Billah mufti gbogbo Ìlọrin ni wọ́n àmọ́ àgbé àfáà tí ó nìṣẹ́ ó ń bísínẹ́sì àfáà gidi tó ní owó tiẹ̀ yàtọ̀ sí pé à ń lóde à ń lọ kínní. Ẹ̀ ń bá mọ̀ wọ́n dáadáa yọ́ mọ̀ pé alhamdulillah kọ́lọ́n tó máa lékún dáadáa ni kì í ṣerú àwọn báwọn ẹ̀ ń bá wí. Kì í ṣerú àkọ̀ọ̀kan náà tí mo mọ̀ ẹ pé ààyè ò lè gbà mí láti máa dákọ̀ tí Ọlọ́run ṣe lóore fún ní kálukú. Kì í ṣerú wọn. Ẹni tí ó bá jọ wọ́n oníkó náà lọ gbìyànjú kó rí pé òun jọ wọ́n, kó rí pé òun gbìyànjú òun náà jọ wọ́n lójú ọ̀nà dáadáa. Ìyẹn ló dáa jù. Kì í ṣe àwà débi ń súná ọ̀tọ̀ lágbowó lálẹ́ àfọwọ́gbowó kọ́ mọ́ ọmọ gọ̀. Ọlọ́njọ́ mọ́ ọmọ ọ̀rọ̀ sọ. Ọlọ́run bá ní sọmọ yìí ní ọmọ dáadáa. Ọlọ́run jẹ́ ọmọ rìnrìn. Ọlọ́run abiyọ̀ náà náà méjì ọ̀sẹ̀ rú ẹgbẹ́ gbogbo nǹkan yìí ẹ kó sábẹ́ pé Ọlọ́run bá ní sọmọ yìí dáadáa. Ìjẹ́ bá ti mú àwọn ti dá ẹlòmíràn ní kọ́ bá kò bá wù. Ẹni tó gbóni bá ń bẹ lápò rẹ̀ ọ̀yá rúdà alẹ̀. Owó eléyìí ń dọ̀tí ìjà àfa. Kọjá wọn tí nǹkan òye kí wọ́n máa ṣe àdáyẹrí pé bàbá rẹ̀ pé báwọn àfẹ́ ilé yìí ti rí ni àwọn àfáà máa rí ọlọ́mọjọ máa tún orí báyìí. Ó rí báyìí lóòótọ́ tọ́lọ́pọ̀lọpọ̀ ti yẹ̀yẹ́ ìjà àfáà rẹ̀ ó ti yẹ̀yẹ́. Ó lè fẹ́ ó yẹ kásàkà òkè ó yẹ kásàkà rọ̀ ó yẹ ẹ máa wojú sọ́mọ̀ báwọn ẹ má yájú ẹ di ojú oró kan orí náà tó iná tá a fẹ́ kà yọ gbà kẹ́ ẹ díjú kan ni o torí náà ni ò lè jẹ́ ẹ fọ́ lójú ṣé ọba iná àtò iná sọ̀kalẹ̀ gbogbo ọ̀rọ̀ jagajaga ọ̀rọ̀ tí yóò wúlò. Wọ́n máa ń ṣe nǹkan mìíràn láwọn àwùjọ mi tí ń kọ́ àwa náà pọ̀ nǹkan mi tí orí ọmọ àrò yẹn pé irú àwùjọ burúkú jagbajagba àwọn onírú àjùjọ jẹ. Mo wà lóde kan rí mo bá rí tí àwa ti dìde àti ń lọlé àtàjọ lọ wọ́n máa pé bẹ́ẹ̀ ni tàbí tó bá sojú ń jọ náà abárí tí ń fa wàhálà lẹ́yìn àgbo kí ló dé àbẹ́ẹ̀rẹ̀ èlò lápá àwa ti dìde kí lọ́kàn mi pẹ̀lú èlò lẹ́pa ṣé owó òde láyé yóò fi máa ṣayé rẹ̀ àti ń lọ gan labárí pé wàhálà ń pọ̀ labádùn ẹ̀ máa ní ẹ̀bá èèyàn yín yẹjú wàhálà tí ń fa mo bá sọ̀kalẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n ní àfáà tí yóò gbowó pọ̀lọ̀ ọ̀tọ̀ ẹni ó bá gbowó
ní òde kò láǹfààní àti tọ̀ ó tún sọ fún pé má bá ń dẹ́rù ẹ̀ wò mọ́ bí ọba ti ń gbowó ò gbọ́dọ̀ dìde láti lọ tọ̀ ó ní àgbẹ̀ bó ti dìde tó lọ tọ̀ nǹkan ó ti ṣe owó ọkọ̀ kó gbogbo ohun tó wà lápò ẹlẹ̀ pátá ọ̀jẹ̀ ká mọ̀ wọn ló ṣe le tó báyìí ló ń gbogbo ń tẹ́ ẹ pa tí ọmọ àdìpé èèyàn gbọ́dọ̀ lọ tọ̀ kò gbọ́dọ̀ lọ yàgbẹ́ lórí kíni ẹ má jẹ́ àgbé ayé wa lé orí owó tọrọkọ́bọ̀ owó dáradára owó ọlọ́mọjòrí ó dùn mí mọ́jẹ̀dó ó dùn mí ẹgbẹ́ tí wọ́n bá ti yẹ fún èèyàn gan bí kò fi ra káàdì ó fi repo tó yẹ kó fi sínú kì í sọ owó tẹ̀yà máa fi gbọ́ bùkátà ọ̀yá ẹ̀ bá ń kọ́ ilé ńlá kan ní owó àgbé ó yẹ kó rùn sí ìyàn débẹ̀ ni tí mo ń sọ kó rùn sí ìyàn débẹ̀ gbogbo ohun tí ànábì wa Muhammad ò ṣe táwọn sọ àbárí ò ṣe táwọn tọ́tẹ̀lé wọn ò ṣe gbogbo ẹ̀lẹ́yìn àfáà ti fi lọ́lẹ̀ lónìí ẹ pé yẹn wáàsí ẹ gbowó wáàsí lọ́tọ̀ ẹ jáwọn èèyàn ti ẹ̀rá pẹ̀rẹ̀ rè ẹ bọ̀rọ̀ ọlọ́run ni ẹ fẹ́ gbọ́ ó ṣe di nǹkan pé ọyá ẹ̀kọ́ lọ rí akọ̀wé mi iye báyìí lẹ́kọ̀ọ́ fún un kó tó di pé máa wá owó nǹkan báwọn ọ̀dà ní jẹ́ wọn yẹ̀yẹ́ ìjà àfáà yín ni ẹ fi ń yẹ̀yẹ́ ẹ̀ máa ń là mo wí ní òde kan tí mo wà ní bóyá lánàá ni ìkànnì ọyá ẹ lọ kó gbogbo àfáà lù yín wá àfáà lù tíya ẹ bá jẹ́ ń kó gbogbo àfáà lù wá ọ yọ àwọn èèyàn gidi lẹ̀ ń bẹ kì í ṣe gbogbo àfáà tó máa ń ti ń ṣe kò lè dáhùn rú pé báwọn gbogbo àti ẹ máa rẹ̀ yín lẹ́fà torí ẹ ti rí yín rí pé bàbá tí wọ́n wá ní ìṣòwò òkùdé ìlú náà ni wọ́n wà á bùn tó ìjà àfọwọ́ pé èèyàn ọmọ ṣiṣẹ́ mo ti wí rí táwọn èèyàn bú mi àwọn ẹ̀yin tẹ́ ẹ bú mi náà máa gbọ́ ní ìsìn tẹ̀ni aládùúrà tó yà ló ń lé kéwò tó máa wá ṣiṣẹ́ kéwò rẹ̀ lálùbáríkà nù kéwò ta ló lálùbáríkà tẹ̀ ń ti ń ṣiṣẹ́ mo ti ń wí fún yín ti pẹ́ pé kálukú ọ lọ níṣẹ́ gidi lọ yàrá kọ́ ní mọ́ ìjà àfáà rẹ̀ gbogbo àwọn Abubakar ni Umaru ni Uthmanu ni Ali ni wọ́n níṣẹ́ tí ń ṣe Ànábì wa Muhammad gan darandaran ni níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé rẹ̀ ó sọ ọmọ ọ̀dọ̀ kó tó di pé Ọlọ́run tún ṣe oore tọ́pọ̀ fún kó tó di pé Ọlọ́run sọ di ànábì Ọlọ́run gbogbo nǹkan ló ṣe rí ó sọ ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ìyàwó Khadija èyí ṣe ẹ̀yìn gbogbo àfáà tó ní ọ̀fẹ́ sẹ́kà kan sí agbàgbé Muhammad àfáà ntọ́lọ́ ń gbélé alọ́ pé ká ṣe iṣẹ́ wa gan ìlọ́lọ́run sọ fún Suratul Jumu'ah àkùnrin àyà kejì ẹ̀ àti fọ́kọ̀ Ọlọ́run wá sọ kúrò lọ́dọ̀ àṣetọ́ ní ẹni ẹ̀kọ́ ó ní wọ́n lẹ́dí bá àtàfẹ́lẹ́ omi yìí náà rasula òun ló gbá òjíṣẹ́ dìde minhum nú àwọn tí wọ́n máa kọ tí wọ́n mọ nǹkan kà kí ni sẹ́tọ́ lọ́n gbélé ànábì wa Muhammad lọ tó jẹ́ sí àwọn àfáà gan yatlu alayhim ayati máa ka àwọn àyà Ọlọ́run fún wa yuzakihim máa fún ọmọ kó nu ẹbọ ṣíṣe kó nu jagbajagba tí ń ṣe kiri ó ní wa yu'allimuhumul kitaba wal hikma máa kọ́ ń tẹ́ra Ọlọ́run kódà máa kọ́ ẹ ní ọ̀rọ̀ ọwọ́ ànábì náà ń pè ní hikma láàrin àdìsí ni àwọn tẹ̀sí sí ìrúpè bó o sì ní hikma máa kọ́ alẹ́kọ̀ọ́ ọgbọ́n wisdom máa fi kọ́ wọn èwo ni ọ̀dánù rẹ̀ ànábì òkú ní sọ ọ̀rọ̀ ọ̀fẹ́ inú tẹ́lẹ̀ wọ́n máa yá ń tẹ̀kọ̀ ánilà hawa iṣẹ́ tọ́lọ́ ń gbélé àwọn ànábì Ọlọ́run lọ́rùn ló gbé lẹ́yìn àfáà náà lọ kẹ̀sìkẹ́ àádọ́de kẹ́ ẹ sọ ìwọ nǹkan jágbajàgba játijàti ẹni tó tún yín ṣe ní aláàjì tó tún yín ṣe onífújì ẹni tí ń wí fún yín náà ó ti ń wí tipá kẹsìkẹ́ ẹsẹ̀ ń wí ní ọjọ́ òró mi láàbò ti sọ mo ní ó tó kàn tí ń wí léṣo fún wa ni àwọn àfáà ní ká lọ yí padà ìwé làbúrò lọ ganu kálé onílé ṣé wọ́n pè ọ́ ni àwọn àfáà tí ẹ lọ níjọ wọn ń ṣe fìdá kò sí pé ẹ ganu ẹnu tí èmi kàn ń rọ aláàjì sí ni pé ẹnu bí bàbá wa mufti gbogbo ìlú Ìlọrin bàbá wa àlùbáríkà kó lọ́ọ́ máa lékún dáadáa wọn bí ẹ ti pé ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ kódà kó ọjà pé ráàyò kan bẹ fún ọ lẹ́yìn ẹ̀ ó kọ́kọ́ tún ọ gbọ́n tí ẹ wíwùn ọ gbọ́ pé orin tẹ́ ẹ wíwùn o kèsì ṣe gbogbo àwọn àfáàmù bá wí aká ti fẹ́ baṣẹ́ ìjà àfá ìjẹ́ o ọ̀rọ̀ tó dáanu tí ó tu gbogbo èèyàn nú ẹnu bá ti rúdù sáwọn nǹkan ọkà mi la a lè mọ́kà sí rudeness ṣùgbọ́n kò dáa tó torí tí Ọlọ́run palẹ̀ ní rẹ̀ ti ń pé ṣe báyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ní kí n ṣe o ọ̀dà bọ̀ ẹ̀yìn àfá ẹ̀mẹ́bìnú o kọ́ wá dẹ̀yìn ọ̀rẹ́ yìí gẹ́gẹ́ wá tó sọ lọ́rọ̀ padà ètí ń pè ní ìjẹ́ ọmọnìyàn dáadáa nìyẹn tí mo sì mọ̀ pé àtúnṣe ó tó ba lọ́dọ̀ tí yín náà lógo Ọlọ́run ká lọ ọmọ gbogbo àyẹn tí máa gbé ẹ̀bùn mi ká dòde ká ti rogbo bùkátà lé lórí ọwọ́ tí ń fúnni ó lóore jù tí ń gbà lọ yadul ulyani khayrun min yadi sufla ìsàlẹ̀ lọ́wọ́ ẹni tí ń gbà ní máa wà gbogbo ìgbà ẹni tí ń fún yẹn òkè lọ́wọ́ rẹ̀ wà má bínú bí àsìkò ti gbà mí mọ́ni Ọlọ́run gbàdúrà gbogbo wa nígbà àyè bá tó gbà wá lógo Ọlọ́run á tó fẹ́ lójú báyìí lọ Ọlọ́run ṣàtúnṣe gbogbo wa yóò ṣàánú wa yóò ṣèdè fún wa la hawla lana wala quwwata illa billahil aliyyil azim.